àbá àti wà láyé gẹ́gẹ́ bá ti ń bá bọ̀ nínú apá kejì àti apá kejì àmọ́lẹ̀ Yorùbá wa yìí sẹ́ tọ́lẹ̀ jẹ́ pé táwa fẹ́ mọ̀ ká stéèjì tọ́wà nù lẹ̀ Yorùbá gan òun náà níye láwa wípé ìlú kò sí ń tọ́ba ju wípé Ọlọ́run fún Babandélé ní èrò kan sẹ́ tọ́jẹ́ yí pé láàmú tàhálì kìbàrí à bí èrò náà ti tóbi tó nípa báwo ni tọ́lọ́run ó ti fọ́n ká kò fẹ́ẹ̀ sẹ́ni tó lè mọ bó ṣe tóbi tó àfọ̀bá tó fún wọn lérò náà torí pé wà yí mọ́tò wúṣù gírẹ́ èyí tó kéré jù nínú ẹ̀wà Babandélé tá a bá ní ká máa pín yẹ́lẹ̀yẹ́lẹ́ èyí tó kéré jù nínú èrò wọn fún iṣẹ́ Ọlọ́run nípa pé báwo ni yóò ti hàn lọ́tùn tí yóò tún hàn lósì tí yóò hàn níwájú tí yóò hàn lẹ́yìn tá a bá ní wípé ká máa wo èyí tó kéré jù nínú èrò wọn ajálù mí náà dárì tí wọ́n bá pa dárù ọ̀sán àtòrúkọ ni wọ́n wí bẹ̀yẹn ìyẹn ni pé ajálù mí náà dárì tí wọ́n bá pa èrò gbogbo ẹni tí ń bẹ nínú ìgbà lọ́jọ́ náà pọ̀ ajálù yóò dẹ̀ tó máa tóbi jùlọ yóò dẹ̀ máa ṣe kí ni sẹ́ yóò dẹ̀ máa tóbi jùlọ sọ yóò dẹ̀sán lónìí ó di iyì lónìí ó di àpọ́nlé ní òní tó jẹ́ wípé Ọlọ́run sọ kéwú wọn di tó dowó Ọlọ́run fi sẹ̀sán sẹ́ wọn ni lọ́jọ́ táwọn ń pè yẹn sẹ́sìn wọn báyẹn ṣàdéhùn gbogbo àwọn tí wọ́n pè sẹ́sìn tá ń káàbọ̀ láti ilẹ̀ yìí kò sẹ́ni tí wọ́n sọ fún wípé yóò kọ́lé kò sẹ́ni tán sọ fún pé yóò ra mọ́tò kódà kò sẹ́ni tán sọ fún pé yóò rí ìyàwó gidi fẹ́ yìí tán sàsọ ni wípé wà láàyè ó rabìjọ náà Ọlọ́run á wò pé iṣẹ́ yìí pọ̀ kọjá bí àyíǹbá yìí fàyè kún Ọlọ́run á fàyè kún lórí tán máa ń sọ pé gbà tá ń kéwú táwọn wá kìísà Ọlọ́run á ní gbogbo ọmọ yìí wà láyé wọ́n dìbò wọ́n dìgbà ìgbà tá ń kéwú lọ́wọ́ táwọn wá kìísà táwọn gbà áwù ká tó láti yá. Ọlọ́run wá ti ṣe tàdúrà wà gbà lóde ayé ẹ̀ máa kára dá. Táwọn kéwú lọ́wọ́ wá kìísà. Kò sẹ́ni Ọlọ́run ò lè gbé máìkì lé lọ́wọ́. Gbégbà máa sọ. Gbégbà máa ń ṣe kí ni? Olójú àwọn láàrin tó ṣe pé wọ́n fi òsì kéwú ni. Mo ní lẹ́nu ẹ lọ́hùn. Òsì tó kò nú ayé tiẹ̀ yẹn iṣẹ́ àbá àgbàlagbà yìí ló mú kó mbẹ̀. Lọ́jọ́ tí gbogbo ẹni kẹ́ni kò lè fi ìjà àfa ara rẹ̀ hàn. Ṣé wọ́n ń fèsì eléégún nù lé tiyín ni? Ṣèbí kálukú pa kéwú wọn mọ́ ni? Gbogbo ẹ̀ tó kéwú nù ilé yín tí wọ́n ti ń pè wọ́n lákọ̀ọ́kọ́ ìmáàmù nínú ilé yín àtàtà fi pín ìmáàmù kan ìwọ náà pẹ̀tọ̀ inú ilé yín ni wọ́n ti ń ṣe kíni ni wọ́n ti ń jẹ́ o èbí kálukú pàǹtí ń bẹ lára rẹ̀ mọ́ ni látara ìbẹ̀rù pẹ̀tọ̀ bó bá jẹ́ mi nìkan náà ní mọ̀ ṣe ìṣe àrùlẹ̀ á kí òsì fún wa. ẹni ẹ fi sì kéré ni wọ́n ní ẹbí lẹ̀ tá ń wá kìsà. Ọlọ́run wá ti ṣe tàdúrà wá gbà ẹ̀sán lóde ayé ẹ̀ máa gbà ìgbà tá ń kéwú lọ́wọ́ tá ń wá kìsà. Táǹgbà àlùkà tó láti àbọ̀. Ọlọ́run wá ti ṣe tàdúrà wá gbà ẹ̀sán lóde ayé ẹ̀ máa gbà. Wọ́n tẹ̀lé ká máa ta torí tẹ́ ọmọ kéwú lè jẹun. Ẹ máa ṣe eléyìí náà látún ta, ẹtún tó náà. Kán lè ṣe kí ni sẹ́, kán lè jẹun. Náà máa tí wọn ò tí lámàdájú wípé àwọn lè jèrè wọn. Ṣùgbọ́n wọ́n fẹ́ àmàdájú wọn síwájú Ọlọ́run. Àwọn gẹ́gẹ́ lọ́yẹ kó máa pè ní alladina la yu'minuna alladina yu'minuna bil ghaibi. Wọ́n máa wípé níbo sẹ́yìn ẹ́ẹ̀dì irú ẹ̀sì ṣe kí ni ẹ̀sì dìgbà.
ẹ di irú ẹsẹ̀ kí ni sẹ́ ẹ sì di ìgbà. tá a bá wà ní kátó wá kú ọlọ́nà ẹ̀bẹ̀rẹ̀ sẹ́ àwa wà ní ìságámù àrí ní ìságámù wà ní ẹni tí ó gbé jìlìbáàbù wọbẹ̀ tí wọ́n máa ń sọ pé òun làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ hẹ̀yà tá a bá dẹ̀ ti wà tí wọ́n dẹ̀ kí àlùkùránì débẹ̀ àbí tí gbogbo àfáà yìí ọ̀bá owó wa tí àlọ́jọ́ náà náà wọ́n owó wa tafsir Jalalaini táwọn bá ṣe kí ni sẹ́ táwọn owó wa ogun tí a tábà tó wọn rí tí a rẹ̀ ni ṣé wọn ní tafsir Jalalaini ṣé wọn ní Asiyatu Sawi ṣé wọn ní Kuritu Biyu ṣé wọn ní Ruhul Bayan ṣé wọn ní Ruhul Mahani ṣé wọn ní Ibn Kashir kápẹ́ ńgbà wọn ò ní tí a rẹ̀ ni ò jẹ́ kí wọ́n ṣe kí ni wọ́n ní wọ́n rí tí a rẹ̀ wọ́n bìlíìfù páyé lè ṣe. abáàlẹ̀ ayé lórí táyé ọ̀gbà ṣe tèmi àtọmọ kéwù èmi ni àtọmọ mi nìkan láti ṣe kí ni ọlọ́run ní wọ́n àtọmọ rẹ̀ nìkan gbogbo ayé ní ọgbà lọ́wọ́ rẹ̀. wọ́n sì gbà. àwọn tó wá kú lọ́jọ́ náà lọ́rùn ibi tá a kà dé ní pé àwọn àgbà ní abẹ́bí àbí àti bàbá àgbà ọ̀la ṣe é ní àwọn ni wọ́n gbé jìlìbáàbù wọ ìságámù. bàbá àgbà báyé tí wọ́n kún wọn ń bẹ̀. tábà wá kú ń bẹ̀ káwá kú ní ìságámù kábọ́ sí ìsára ní gbogbo Rẹ́mọ ní àpapọ̀ tàlàfà gbogbo Rẹ́mọ àtàlẹ̀ hànà àtàlẹ̀ jáde tí ó gbogbo ìdọ̀lá gẹ́. bàbá àgbà ní sára ní bàbá àgbà lẹ́yìn gbà mí ní sára àwọn làáfà gbogbo Rẹ́mọ àwọn ní ẹgbẹ́jìlì bá bù wọ ìsára àti gbogbo Rẹ́mọ lápapọ̀. àní ẹgbẹ́kéwù wọbẹ̀ àwọn ni wọ́n kọ́ ìmọ̀ àní ẹ̀kọ́ bàbá wa tí a dákọ̀ pẹ̀lú bàbá àgbà ládó bàbá wa ìmọ̀yómi táwọn àládó tá a ní ẹ pẹ̀lú bàbá àgbà Dandawi àní ẹ̀kọ́ wọn ní kéwù bàbá sàrà lọ́kọ̀ wọn kéwù àní ẹgbẹ́jìlì bá bù wọbẹ̀ káwá kú ọ ní sára káwá gbẹ́nu wa Abẹ́òkúta gẹ́gẹ́. bàbá wa àgbà ọlọ́lá púpọ̀ rahmatullahi alayhi. àwọn ní àfà lásìkò tí a bá gbọ́ ọlọ́lá púpọ̀ ń lo ìgbà lábẹ́òkúta kò sáfà náà. irú rẹ̀ àfà tó lè rí kọjá kọ́mọ̀jọ ń tẹ̀sùbá àmọ́ kọjọ́ ní ohunkóhun tó rí ọjẹ́ lásìkò tí a bá gbọ́ ọlọ́lá púpọ̀ ń lo ìgbà lábẹ́òkúta kò sáfà náà. wọ́n kọ́lé eléégún wọ́n kọ́lé ẹlẹ́bọ wọ́n kó gbogbo ẹ̀. lẹ́yìn àbá gbọ́ ọlọ́lá púpọ̀ bàbá wa àgbà ní Tèmídìé àwọn náà kún wọn bẹ̀ ọlọ́lá púpọ̀ ló gbé mímọ̀ wá Abẹ́òkúta òun ló gbé ìhà wọbẹ̀. lẹ́yìn bàbá wa àgbà Tèmídìé ọkàn bàbá àgbà Olúwábí lábẹ́òkúta yẹn náà ni ọwọ́ akẹ́ bàbá ní Sàjẹ́ Abẹ́òkúta yẹn náà ni àmọ́ ará Ẹ̀gbá wọn ń pè kankan ní ará Ẹ̀gbá lábẹ́òkúta Ẹ̀gbá sọ̀rọ̀ Abẹ́òkúta pín yẹlẹyẹlẹ ọba tó wà lábẹ́òkúta pọ̀ ará Ẹ̀gbá níbẹ̀ bàbá wa àgbà olówó lágbà àwọn làáfà tó kọ́kọ́ hàn hàn níbẹ̀ àwọn náà làkọ́kọ́ àfà ńbẹ̀ ìyẹn lábẹ́òkúta fún àkútà bá tún kú ọ lábẹ́òkúta tá a bá tún bọ̀ bọ̀ la tún bà padà Ìbàdàn náà fún kọ́hún mínú làwọn bẹ́ẹ̀ ká ń bàdàn sọ́nà rẹ̀ la fẹ́ sọ ní Akàngbé tó máa ń sọ wípé ọlọ́run ẹ̀hún náwó ẹ̀hún ojú. sórí ọgbọ̀nọ̀ rẹ̀ waliyallahu ta'ala anhum ọlọ́mọsà máa ṣàlékún kẹwọn ọlọ́run lọ́mọ yí ọmọ tí ò wúlò lé mọ́ táà tó retí ìwúlò lára rẹ̀ táà tó bì gan tó yẹ pé wọn jí lọ́jọ́ kankan náà sùnkún lórí ẹ̀ tí wọ́n bá délé ọlọ́rẹ̀ ó sì dọ́mọ tó sì dọ́mọ látara sí àfáàfáà wọn tí wọ́n bá délé ọlọ́rẹ̀ àwọn ará Èkó lọ́mọ yìí àbá gbọ́ ọlọ́rẹ̀ àtàlíyà tóbi dòní pètè wọ́n fọ́ ọlọ́dẹ ọlọ́rẹ̀ Ìbàdàn wọ́n gbà wípé tẹ́ bá ti mú un débẹ̀ gbogbo orí ibú tó lè máa ṣe kí ni tó lè máa rí kọ́ máa gbé bọ̀ yóò kọ́ wíjú ọ̀rẹ́ náà yóò bá ṣe kí ni yóò bá dán máa rẹ káwọn eléyìí máa ń nírú iṣẹ́ báyẹn nínú ayé láti gbà yẹn tẹ́ ẹ dòní ọba tí mọ̀ yìí pé ìsinmi ọba tó lẹ́nu ní Nàìjíríà jù báyìí lọ ìsinmi ọba tó ṣe kí ni ọba tó sọ̀rọ̀ láti rí ní Nàìjíríà ju bá ti ń wí lọ tọ́lá àwọn gẹ́gẹ́ ní máa ń sọ ìyẹn fún pé tó bá débẹ̀
yóò dọmọ gidi. Dọ́mà gidi. Ilé ọlọ́rẹ̀ sẹ́ tó bá dé ibẹ̀ yóò dọmọ rẹ̀. Ọmọ tó burú tí ò lè gbọ́rọ̀ mọ́. Tó bá débẹ̀ yóò dọ́mà. Ilé ọlọ́kàgbé tó bá débẹ̀ yóò dọmọ rẹ̀. Tó bá débẹ̀ yóò dọ́mà. Ọmọ tó burú tí ò lè gbọ́rọ̀ mọ́. Tó bá débẹ̀ yóò dọ́mà. Àwọn ìdílé Sudan Bẹ́ẹ̀ni. láyé súnà àdáhùn sí wa ṣe yìí. Allahu Akbar. Àwọn sọ́rí yá súnà yẹ yà á fúnà ló ṣe kí ni ló tù sí torí kí wò yé. Wọ́n kì í páyà ẹni kankan. Àwọn ìdílé Sudan dùn àwọn tó yẹ pé láyé á fúnà àdán. Allah. Wọ́n á ní bẹ́ẹ̀ bí ẹ máa fọ́ ní etí wọ́n sì máa ṣe kí ni. Wọ́n máa gbá Wọ́n máa ní. tí ó sì máa ṣe kí ni. Àbá yóò máa wúlò náà ni. Gbogbo ọ̀rẹ́ dùn nínú tó bá rí ọ kọ́kọ́ gbé ní ọkọ̀ọ̀kọ́ gbìdú ọ̀rẹ́ rẹ pé Wàláhì. àbá. Ọwọ́ àbá ni máa pe àlébù bá tá sá yóò bá dì mọ́lẹ̀ nínú ilé wọn. Allahu Akbar. Òkùnkùn tí wọ́n ń wọ́ bọ̀ Eh. tó tún ti fẹ́ sọ gbogbo olé di Òkun. olókùn yóò bá dì mọ́lẹ̀. Allahu Akbar. Ó fi máa lẹ́yìn. Ọmọ tó burú tí ò lè gbọ́ ọmọ tó bá débẹ̀ yóò dọ́mọ. ilé alákàngbé Tó bá débẹ̀ yóò dọ́mọ. ọmọ tó burú tí ò lè gbọ́ ọmọ. Tó bá débẹ̀ yóò dọ́mọ. Àtàlíyé ń tẹ́dọ̀ ní. Allahu Akbar. Wọ́n bá débẹ̀ náà yóò tún ṣe kí ni. Allah yóò di ni. Iṣẹ́ bàbá àgbà lámúnigun àgbà nù. Wá wo gbogbo nǹkan yìí lọ láti ibi tá a ti ń bá a bọ̀ débi tá a bá dé yìí. Ìwọ náà wá wò ó iṣẹ́ wo lọ fẹ́ fi kẹgbẹ́ rẹ̀. Sọ. Iṣẹ́ tó bá fi ṣe kí ni iṣẹ́ tó bá lè fi kẹgbẹ́ rẹ̀ sọ ká ṣe kí ni. Ká gbọ́. Àmọ́ kí ló fà á tí gbogbo àwọn táwọn yìí látòrí ibi tá a ti ká débi tá a ká dé yìí wúlà híkà kàọmọ́n ẹnìkan ò ní í ṣe tọ́lọ́hún kọ́lọ́hún má ṣe kí ni kọ́ má ṣe tiẹ̀ wúlà híkà kàọmọ́n sáyàdá làhùn fàárà hàn. Ulaika qaumun sayyadahum warikan. wúlà híkà kàọmọ́n Allah. lẹ́yìn àbá àgbàlámúnigun tí ń jẹ́ àfáàfá ọlọ́rẹ̀ ìwọ lẹ́rọ tó ti sí Ìbàdàn. Bẹ́ẹ̀ni. Àmọ́ àwọn tí wọ́n jù wọ́n lọ ń bẹ́ńbẹ́ tí wọ́n ń jẹ́ ọmọ kí ń fún wọn lọ́jọ́ náà lọ. Allahu Akbar. Àmọ́ tí ìtọ́rí wípé ni bàbá tí ò lábò sínú ọ̀rọ̀ rẹ̀ àṣẹ Abdulrasidi Akàngbé. Ọlọ́run ẹ̀dẹ́ ẹ̀kú ọlọ́run ọdún ńlá ibù sàlìmí ọlọ́run sábò sí gbìyànjú àti kàmá tàbí ìlú Sudan wákàmá tààmàlù túnjìsà wákàmá tẹ̀sán ustaasu. Gbogbo àwọn tó ń dábọ̀ báyìí sọ́rú ilé ọlá lọ́yọ̀ọ́ sọ́rú ilé olókùnrin náà sọ́rú ọlọ́lá púpọ̀ lẹ́gbàá. Sọ. Wá tún wọ ìwà abẹ́mi gbogbo àwọn táwọn wí láàyè wọn wúlà yìí kankan ọmọ ṣàyẹ̀dá làhùn fara hàn. Ulaika qaumun sayyadahum. Fàmọ́ fọ̀kọ̀wù fàrùn wáyé àzúmọ̀ fàrùn fàmọ́ fọ̀kọ̀wù fàrùn wáyé àzúmọ̀ fàrùn. Kò sí kankan kò sẹ́ni ẹ̀kan tí wọ́n máa sọ yìí pé wọ́n bẹ́ẹ̀ fi kẹgbẹ́ bí wọ́n ti rí wa yín àzúmọ̀ nsá fàrùn kọ́ bá àmọ́ egun fẹ́ǹsà. Kọ́ bá àmọ́ egun lákùsà. Kódà sèrí ọba máa ṣe kí ni. Bàbá àmọ́ tẹ̀lé tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ ní wípé ìtí wọ́n bí ní pé agbọ́pẹ́ yìí rí báyìí dà báyìí bẹ́ẹ̀ ti rí iye èèyàn mélòó lọ́dà bẹ́ẹ̀ lára yín. Ẹjẹ́ agbọ́ ẹ̀ka agbọ́pẹ́ yìí rí báyìí ẹ̀dà báyìí bẹ́ẹ̀ ti rí iye èèyàn mélòó lọ́dà bẹ́ẹ̀ lára yín. Gbogbo ẹni tó mọ kíwú ọ̀kadùkú ń kọ́ ọmọ ní kíwú ni wọ́n kọ́ wọn níbẹ̀ wọ Ọlọ́run àbá àbúnigun nìkan ló fi bẹ̀rù Ọlọ́run bẹ̀rẹ̀. Kálukú ń fi kéwú bẹ̀rẹ̀ fún ọmọ ní àbá àmúnigun nìkan ló fi ìbẹ̀rù Ọlọ́run bẹ̀rẹ̀ ìkọ́mọ ní kéwú. Kí ló wá fà á
àsẹ́nìkan ò ní ṣe tọ́lọ́run kọ́lọ́run mọ́ ṣe tiẹ̀ àníyàn wọn lọ́jọ́ náà ni àníyàn tí ṣe mọ̀lánà ṣe Abdulsalami Alibamudali bàbá oníkíni bàbá onípele lọ́jọ́ náà lọ́hùn ẹni tí yóò parí Al-Qur'an lẹ́yìn ọmọ ọgbọ̀n ni lẹ́yìn ogójì ọdún ni lẹ́yìn ogún ọdún àti márùn-ún ni làwọn tí ń parí kúrìánù nílẹ̀ Yorùbá lọ́jọ́ náà. Bàbá àgbàlá múnigun lọ́jọ́ dẹ́nu wípé gbìyànjú bá pa ẹ bá mọ̀ lọ lé kí ó ti ń gúnṣẹ́ tí ń jáwé ọwọ́ ajáwé fáá yóò ṣe wàlímà Fátíà yóò ṣe wàlímà alámúnẹ́sẹ́rá yóò ṣe wàlímà ìyíláfi yóò ṣe wàlímà ní ọ̀wá ṣe kéèkú olórí ká ìdájú ó sì ti lọ bí 20 ọdún. Lọ́jọ́ náà lọ àbá àbándélé ló ní ẹgbẹ́ kọmọdé ọwá orin tí wọ́n kọ fún wọn níbàdàn lọ́nu pé kí ni àwọn àbàdé ni ọmọ tí sọ fún ọmọ yìí ni ọmọ kékeré gan ni. Amẹ́niyàn apá fẹ́fẹ́ fúngbà wọn ti rí tí a kà pé Ìmáàmù Sáfì yìí ọdún mélòó lọ́wọ́ ọdún méje ó ti mọ gbogbo kúrìánù ọdún kìíní kan kò lé tó bá wọn. Àníyàn wọn inú gbé wọn ló mú wọn rí ipò tí wọ́n rí nítorí pé wọn àpàtọ́ lọ́hùn mọ́ wọn àpa ìwúlò ara wọn mọ́ fáwọn ènìyàn nítorí pé fẹ́ fọ́tọ̀ lọ́hùn ká wọn sì rí tí èrè lára ẹnìkan kan àyàfọ́dọ́ lọ́hùn. Ọlọ́run ní fúnpọ̀ wá retí èrè index tó lẹ́sàn ju bó ti wọ lọ. Tó bá jẹ́ pé wọ́n retí èrè lára ènìyàn ní àwọn náà máa dábàá wípé tó mọ́ ní àwọn tí wọ́n pé ìwé ni wọ́n fi bí wọn. Wọ́n sì lajú kì í ṣe kójú wọn dúdú lásọ pé ń gbójú wọn ọ̀là tẹ́lẹ̀ wọ́n rìnà. Wọ́n da ìrìnà sílẹ̀ ní pé tó èèyàn ò tún gbọ́dọ̀ fi ìrìnà kún tọ́lọ́run tíyàn bá wá mọ Ọlọ́run tán ó lè rìnà mọ́. Ẹni tó mọ Ọlọ́run tán kó tó rìnà kèé tètè sọnù àmọ́ náà lè sọnù. Àmẹ́ni tí etí ìmọ̀ Ọlọ́run tó fi rí náà ìsọnù tí ó jù tẹgbẹ́ lọ ẹ̀kọ́ fi wẹ́lẹ̀ náà. Mo nígbà tí ò yọ kí ló fà múnáhù ní kò pé múnáhù mínádù níyà fúlù mọ̀yàbù zùwà. Múnáhù mínádù níyà fúlù mọ̀yàbù zùwà. Sọ níbi tí alifu wá ibẹ̀ yẹn yahoo ní kò sí kí ni ni wàá bí sí múnáhù ìyẹn ni pé wàá fà bá ń délé lọ́jọ́ náà lọ́hùn. Mínádù níyà ulumu yabusuha. Múnáhù minad-dunya ulumu yabusuha. Wayansuha fi kulli badi wa hadiri. Wayansuha fi kulli badi wa hadiri. Duhahun ila liqiyani wa sunani illati. Duhahun ila liqiyani wa sunani illati. Tanasa rijalun dikra filima adiri. Tanasa rijalun dikra filima adiri. Ọsùnmọ̀kẹ́lẹ́ wọ́n ní tọ́fà níjọ́ náà lọ múnáhù ẹ̀wà fábàndínlé lásìkò tí wọ́n fẹ́ jíṣẹ́ ulumu yabuzuwa. Àbábàndínlé ń wádìí nípa mímọ̀ ni wọ́n dẹ̀ ń fọ́ mímọ̀ káàkiri. Mo ní àwọn tí wọ́n kọ́ wa àbá lọ́jọ́ tí mímọ̀ ti rí na mímọ̀ tó rí na tán ìmádé tán gbogbo ohun tí wọ́n ní ká máa ṣe ẹnìkan ò rí àyàbẹ́ni wọn fẹ́ tẹ̀lé fẹ́nu. Mo ní sẹ́ni lọ́ọ́ máa sọ fún pé àwọn ẹ̀rí ìrẹsẹ̀ yín kọ́ máa ga sókè díẹ̀ sí àbó ya dìde ni. Ìfẹ́ inú kọ́ là fi ń ṣe yín tá à ń ṣe yé wa ni. Ọ̀tọ̀ ni mà ọ̀tọ̀ làgbọ́yé ọ̀tọ̀ ni lílò. Ẹlòmíì lè ní mímọ̀ tí ò ní gbàgbọ́ yẹ rẹ̀ ẹlòmíì lè gbọ́yé tí ò ní lò mẹ́tẹ̀ẹ̀ta ní bẹ lára wa. Àmọ́ agbọ́yé àtúnlò. Ṣé wọ́n ní tẹ̀bùlígù? Ta ni múbúlígù? Ta ni wọ́n máa pè ní múbúlígù? Ta ni wọ́n máa pè ní múbúlígù bí ẹ̀sà fún àbàndé lọ́wọ́ díẹ̀?
مناه من الدنيا يروزها وينزوها بكل بعد وادر. àníyàn àwọn ọlọ́jọ́ náà lọ ẹni yìí pé mi náà dùn níyà olúmọ yàbùsùhà wọ́n kọ́ mi bọ̀ káàkiri wàyánzùrùhà wọ́n fọ káàkiri wọ́n fọ dọ́yọ̀ wọ́n fọ débàdàn wọ́n fọ dẹ́kun àbá gbogbo bí tíyà ti ní ìlú ìbàdàn fọdẹ. ẹni tó súnmọ́ àbá ń délé jèrè mà ẹni tó jìnnà sí wọn jèrè mà ẹni tó mọ̀ wọ́n jèrè mà wọn ẹni tí ó mọ̀ wọ́n jèrè mà wọn ọmọ akéwu wọn jèrè mà wọn ẹni tí òjò mọ̀ akéwu wọn jèrè mà wọn ọ̀sẹ̀ kẹkàlùkù kò sẹ́ni tí ó sẹ̀kà kí wọ́n á ní nǹkan ọ̀hún kí làníyàn wọn ni pé dùháhùn ìlàdínkù ìyá ni wàásù náà ní ilẹ̀ tí. دعاء ìlàdínkù ìyá ni wàásù náà ní ilẹ̀ tí. Al-Qur'anu ni wọ́n fi ń gbé yẹn súnà Muhammad yẹn fi yẹn yẹn. téèyàn bá lóun bẹ Qur'anu túnú ní tẹ̀lé afábàdé ni. bẹ́ẹ̀ ni òun fẹ́ ṣe kébi òun máa sùnánà nílẹ̀ tọ́mọ lónìí yìí wọ́n bí pé tí a súnà mélòó ló nílé tí a súnà mélòó lọ sí kíni lónílé tí a súnà mélòó ǹjẹ́ gbogbo súnà tó torí ló tún tẹ̀lé afábàndélé ni torí pé lọ́jọ́ náà lọ́rùn lọ́jọ́ táwọn ń lo súnà tiwọn tí wọ́n ń lo Al-Qur'anu wọn àwọn tó mọ súnà náà ń bẹ lọ́jọ́ náà o àwọn tí Qur'anu yé lọ́jọ́ náà ń bẹ kódà àwọn tí wọ́n ó lè yé jù wọ́n lọ lọ́jọ́ náà lọ́rùn ń ṣe kíni ó ń bẹ o àwọn tí Qur'anu lè yé ju afábàndélé lọ lọ́jọ́ náà lọ ó lè ṣe kíni àní òsì o àwọn tí súnà yé lọ́jọ́ náà lọ́n tó lè yé ju afábàndélé lọ àní òsè kíni àní òsì àmọ́ ta lẹni tó lò bí wọn mú jáde lọ́jọ́ náà lọ́rùn ó rí pé gbólóhùn tàbí kọkiri ní pé tànánsà rìgálù dìkìrà fìlìmà àdìrí tànánsà rìgálù dìkìrà fìlìmà. tànánsà rìgá àwọn tí wọ́n mọ súnà lọ́jọ́ náà lọ́rùn tànánsà wọ́n ń ṣe bí ẹni tó ti gbàgbé ẹ̀ àwọn tó ma kẹsẹ pé wọ́n gbàgbé wọ́n ń ṣe kí ni wọ́n ń ṣe bí ẹni tó gbàgbé tànánsà àwọn tó ma Al-Qur'anu lọ́jọ́ náà lọ́hùn wọ́n ń ṣe bí ipa wọn ọmọ bí ipa wọn orí àbí sẹkúndínlẹ àṣìwàjìkà wàbànàtìkà wà nísà ilmu'minina yudinina alayhinna min jalabibihinna salika adine ayurafuna wala yusaina wa kana Allahu ghafura rahima. ṣé wọ́n ṣe kọ́ sí ṣé àsìkò àbá àbándélé ní ẹ̀sẹ̀ kọ́ nù Qur'an àwọn tó yí bẹ́ẹ̀ tí wọ́n dé àrí àmọ́ kátà múlẹ̀ ha kọ̀ kálukú pamọ́ wọn fi hàn tànánsà gbogbo àwọn onímọ̀ lọ́jọ́ náà lọ́hùn tànánsà rìyà àwọn onímọ̀ lọ́jọ́ náà lọ́hùn tànánsà wọ́n ń ṣe bíi pé kò yé wọn nípa wà nínú Al-Qur'anu tẹ́gbọ́yé wọ́n ń ṣe bíi pé kò yé wọn nípa wà nínú súnà tẹ́gbọ́yé wọ́n ń ṣe bíi pé kò yé wọn nípa wà nínú ọ̀rọ̀ àwọn àfà tẹ́gbọ́yé wọ́n ń ṣe bíi pé kò yé wọn sí kíra àfìlímọ̀ àdé. tànánsà rìgálù dìkìrà fìlìmà. àwọn díẹ̀ dáadáa gbọ́dọ̀ wá díẹ̀ gbogbo wọn ń gbàgbé rẹ̀ wọ́n ń ṣe bí ẹni tí ò rí ẹni tó wá ṣe nǹkan yẹn àwọn àbá wa múláwà àbá wa kò ní ìdí àbá kò dìgbà bá ṣẹ̀ṣẹ̀ tó jókòó àdúrà fún wa ǹgbọ́ ẹni tó sáyé tèmi bó ti rí yìí sódìgbà ń bá tó ṣàdúrà fún kó tó rádùà ṣèbánà bíi ní ẹnìkan bá fi dáadáa kan mọ ẹnìkan tó bá fi dáadáa ẹyọ kan mọ ẹnìkan gbogbo ẹni tí bá ara gbogbo ẹni tí bá ń jèrè dáadáa ni ó ti máa jèrè wòye rẹ̀ tí wọ́n fún wa wòye rẹ̀ tí wọ́n fún wa bí wọn náà bá tó ha ẹ̀há lónìí irú ẹ̀há tó orí kó gbé sórí àbá àbándélé ọgbà kọmíṣàn
ìwé àhá tó orí kò ṣe kí ni àbá àbádélé ó ṣe kí ni yóò gba commission nínú ẹ̀. ló fi wá máa sọ wípé jìlíbà àbù kó àti ìdàpọ èkó àbí káwá sọ lẹ́kọ̀ọ́ ó lè lágbàgbé èkó bàbá àgbà láàárọ̀ ni àti bàbá wọn ní sọpọtà pẹ̀lú bàbá àgbà ládùn mọ àtàwọn àti bàbá àgbà lágùdà ọgbọ wọn àwọn náà pé kò lọ kẹrin láwọn àpáwọn ọmọ kí bàbá àgbà láyé gbà mí bàbá wa àgbà ayé ni rọmọ lọ́jọ́ náà lọ tí gbogbo àbáàdé bẹ́ẹ̀ gbogbo tí wọ́n mà tó ń ti bí wọn ò ti ṣe wọn ìgbà kúrò lọ́wọ́ wọn. wọ́n ń jẹ́ kó yé wọn pé tẹ́ ẹ bá ti lẹ́ẹ̀ní ṣe ìyún eléyìí ò ṣe é gbà. gbogbo ohun kí ó téèyàn bá gbédé kò lónìí tí ń bá ní kò rí bẹ́ẹ̀ mọ́ wọ́n yóò yẹ pọ́n àtọ́ mọ́ jù lọ lánàá àbí sọ mọ́ ju bàbá rẹ lọ ni. bàbá rẹ ò ní òrí bẹ́ẹ̀. sọ mọ́ jù lọ ni. sọ láfi ẹ máa sọ fún àbáláàrọ̀ lọ́jọ́ náà náà pé bàbá alákàndé bàbá rere ó ti ń lọ sí parí kọ́ ohun bàbá arárọ̀ mi bàbá rere ọ̀rẹ́ méjì tí wọ́n dìde àti ìlànà pẹ̀lú ètò wọ́n sì rọ́nà náà la káyà máa tó bẹ̀ ṣe ká máa jẹun bàbá alákàndé bàbá rere bàbá arárọ̀ mi bàbá rere ọ̀rẹ́ méjì tí wọ́n dìde àti ìlànà pẹ̀lú ètò wọ́n sì rọ́nà náà lọ káyà máa tún bẹ̀ ṣe. Bàbá alákàndé bàbá rere bàbá arárọ̀ mi bàbá rere ọ̀rẹ́ méjì tí wọ́n dìde àti ìlànà pẹ̀lú ètò wọ́n sì rọ́nà náà lọ káyà máa tún bẹ̀ ṣe ká máa jẹun bàbá alákàndé bàbá rere bàbá arárọ̀ mi bàbá rere ọ̀rẹ́ méjì tí wọ́n dìde àti ìlànà pẹ̀lú ètò wọ́n sì rọ́nà náà lọ káyà máa tún bẹ̀ ṣe ká máa jẹun. àbá wọn làwọn sì nílà ìbàjẹ́ ènìyàn ò lè dá dúró ìbàjẹ́ ènìyàn ò lè ṣe kí ni wàlẹ́ kò lè dá dúró kódà kò lè dínkù yóò lè dínkù lóbi wàá máa ní jìlíbàbù kódòjò kẹ́ fún sálámì bàdélé jìlíbàbù kódòjò kẹ́ fún sálámì bàdélé jìlíbàbù kódòjò kẹ́ fún sálámì bàdélé jìlíbàbù kódòjò kẹ́ fún sálámì bàdélé. Jìlíbàbù kódòjò kẹ́ fún sálámì bàdélé jìlíbàbù kódòjò kẹ́ fún sálámì bàdélé jìlíbàbù kódòjò kẹ́ fún sálámì bàdélé jìlíbàbù kódòjò kẹ́ fún sálámì bàdélé. Àmẹ́yìmú 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 kódòjò kẹ́ fún sálámì bàdélé.